ìjókòó ní táàfà wa sọ́ìbìlì bayan tó pè wá sí ìpè lérí 45 years tí àwọn á ti ń pèpè sójú ọ̀nà Ọlọ́run tí èèyàn bá wò kò sí ta bá ń bẹ̀ tọ́ta ẹ ọpẹ́. Alhamdulillah. ìpèpè sójú ọ̀nà Ọlọ́run ọba gbé dáwà ọkẹnu ju báwọn èèyàn ṣe ń wò lọ tí wọ́n bá ti pé dáwà àwọn ti gbé pẹ́ntì gbé microphone lásán nìkan tí ń ṣe wá sí ni jáì kára o ẹni kọ́ máa kéwú jáì ni ẹni tọkọ tíra jáì ni ọ̀kọ̀ọ̀kan ni ó máa ní fọ́tò tiẹ̀ ọ̀kọ̀ọ̀kan ni ó sì máa nítumọ̀ tiẹ̀ ẹni tí ń ṣe wáàsí bí sẹ́wù báyánì ṣe ń ṣe yìí wáàsí lòun gbé tùmọ̀ dání irú èyí tá Nábì Lukumanu ṣe alayhi salatu wa salam tí ń sọ yìí pé. Idh qala Lukumanu libnihi wa huwa ya'izuhu ya bunayya. ó ní wa huwa ya'izuhu dáwà ni. ó ní ya bunayya òun ṣe wáàsí fún wa yìí pé. La tushriki billahi. ẹ má sọ̀rọ̀ pẹ̀lú Ọlọ́run. Inna shirka la zulmun adhim. ṣé ọ̀sẹ̀ bọ̀ yìí àbòsí tó tóbi ni. Wa wassayna al-insana biwalidayhi. ó bẹ̀rẹ̀ wáàsí ni àsọ̀lẹ̀ Ọlọ́run ọba nìyà tọ́sọ fọ́mọ èèyàn ń pa àwọn òbí rẹ̀ méjèèjì. Hamalati ummuhu wahnan ala wahni. Ọlọ́run jọ̀rọ̀ bàbá kò ń bẹ́ ọkọ̀rọ̀ ìyá nìkan ó wá dọ̀rọ̀ padà sọ́dọ̀ ìyá níyà rẹ̀ tó kárí oyún rẹ̀ wàhálà ló fi kárí rẹ̀. Wa fisaluhu fi amayn. àti wíwò tó wọ̀ tó fọ́ ọlọ́yàn tó wọ̀ ọmọra láàrin ọdún méjì ṣe wàhálà lérí rẹ̀ ni. Anisiguli wal walidayka ilayya al-masir. ara ní dúpẹ́ fún mi bọ́sẹ̀ lẹ́tọ̀ọ́ kò dúpẹ́ fún mi ní bẹ́ẹ̀ lọ lẹ́tọ̀ọ́ láti dúpẹ́ fáwọn òbí rẹ̀. Wa in jahadaka ala an bọ̀kàn fẹ́ lò bẹ̀yàn. wa huwa ya'izuhu. wáàsí nìyẹn wáàsí yìí àwọn àfáà wa tọwọ́ bọ̀ wọ́n wá pín dáwà gangan àkọ́kọ́ nìyẹn ẹni tá a fẹ́ pè sójú ọ̀nà Ọlọ́run ẹ̀kejì nìyẹn ẹni tí ń pè yẹn gangan sójú ọ̀nà Ọlọ́run ẹ̀kẹta nìyẹn ọ̀nà wo làá gbà pèpè ẹlẹ́kẹrin nù now ìyá wa fẹ́ lò lónìí tó ṣe déédéé jókòó ìní ẹni tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run. bí irú èyí tí sọ ìbàyánì pèpè sójú ọ̀nà Ọlọ́run. ó wá pèdé pé kí làfáà ṣe ó ní mo ṣe 45 years mo ti wà ní ojú ọ̀nà. dáwà. àwọn àfáà wa wọ́n wá wò yí pé ókè ẹja gbé ọ̀nà ẹ̀sìn síkálá fẹ́ ṣe ìrántí ìjẹ́sìn gbà irú pèpè tá a fà pèpè yìí nìsín ìjẹ́ ìsìlámù gbà lọ́wọ́ apákò yẹn kan gbò ó ní 25 years 20 years 45 years ẹ̀sìn gbà torí tọ́jọ́ tí ẹ gbà ní pé nù kọ́sì Ọlọ́run gan àwọn nǹkan kan bẹ tí ò yí sí tó bá ti ṣẹlẹ̀ Ọlọ́run ti fi sínú ìrántí irú ọjọ́ tí wọ́n bá ṣẹ́gun ọ̀tá tó kọ́ńkọ̀tá Ọlọ́run fi sínú ìrántí ìjọ tí karama bá ṣẹlẹ̀ àbí mùjísà tó bá sọ̀kalẹ̀ lórí igi tí ò sí Ọlọ́run ló ti dìrántí ọ̀pọ̀ àmọ́ méjì wọn ìṣẹ́gun ọ̀tá ló bí Aṣúrà nínú Islam lọ sí Suratu Yunus. وجاوزنا ببني إسرائيل البحر فاتبعوا فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن. النبي موسى عليه الصلاة والسلام
inú dáwà rẹ̀ tó ṣe fún Fíráúnà ó pè Fíráúnà títí Fíráúnà gbọ́ sójú ọ̀nà Ọlọ́run ọba ó ní ọjà wọn náà ẹbọ kò já wọn náà ẹbọ kóònù gèfèrí kò kóònù gèfèrí ó ṣe kọ́ńkínná ìṣe kọ́ńkínná Fíráúnà nì ìjọ tó a di pé Fíráúnà wá dájú kọ Musa wá ń lọ Fíráúnà ń lé wọn wá bá a dé di omi etí odò Fíráúnà wá ń wá tàwọn ẹntọ́rẹ́jẹ̀ tó kubi tọ́gbà lónìí kò sọ́nà mọ́ lẹ́ẹ̀kan náà Ọlọ́run bá sọ fún Musa pé wọ́n Musa pọ̀pá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni fi ná omi ni ọ̀dọ̀dẹ́ alọ́nà ti pin ọ̀nà lọ́dọ̀ Ọlọ́run rí Ọlọ́run ní fi pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ ná odò ni fanfalaka. Musa ọba fi pọ̀pá ná odò náà fanfalaka. odò bá pín. Wakana kulu firikinka todi lazi. Odò pín sí méjì gbà tó pín sí méjì Ọlọ́run ní àní tó pín òun máa tọ́ bọ̀ máa tọ́ lọ dọ̀nà fún ọ Musa wá ń tọ́nu odò yẹn lọ Ọlọ́run sọ àní odò yẹn sọ di lẹ́lẹ̀ Musa wá ń tọ̀ lọ bí ṣe ń tọ̀ lọ ti ń lọ pẹ̀lú àwọn ẹ̀ńtọ́rì jẹ Fíráúnà àtàwọn yòókù rẹ̀ náà wo pé àwọn àròpọ̀ náà ni ó yí sí fáwọn náà ìṣó. Walamma tara al-jam'ani qala ashabu Musa inna lamudrakuna qala kalla. Àwọn àjọ Musa wá rí bí Fíráúnà ṣe ń bọ̀ pẹ̀lú force Fíráúnà ń bọ̀ pẹ̀lú bínú Fíráúnà ń bọ̀ pẹ̀lú agbára ẹ̀rù wa ń bàjọ Musa wọ́n wá ń sọ pé rẹ̀ Musa. Inna lamudrakuna. Wọ́n bá wa o. Qala kalla. Qala kalla. Kalla. Musa ní kalla kò jẹ́ bẹ́ẹ̀. Innama ya rabbi sayadi. Ó ní mà yà rabbi. Èmi ìtàkùmọ̀dá Ọlọ́run ọba mi ọ wà pẹ̀lú mi sayadi ní ibi tí ń gbà yóò fi hàn mí o. Fawayna ila Musa anidrib bi'asaka al-bahra fanfalaqa fakana kullu firqin kattawdil azimi wa aslafna samma al-akharina wa anjayna Musa wa man ma'ahu ajma'in. Máa gbọ́dọ̀ wọ̀ bá aslafna samma al-akharin. Bí Musa ṣe lọ báyìí Ọlọ́run ni mo máa mà sún Fíráúnà àtàwọn ọjọ́ rẹ̀ mo sún mọ́ Musa káwọn náà láwọn fẹ́ ṣe bí Musa ṣe ṣe. Wa anjayna Musa wa man ma'ahu ajma'in. Ọlọ́run lẹ́nu Fíráúnà lọ́rọ̀ Ọlọ́run ni mo la Musa mo là wọn tó wà pẹ̀lú ẹ̀. Summa agraqna al-akharina. Ọ̀pẹ́ pẹ́sẹ́ tí Musa kọjá Fíráúnà náà fẹ́ dín àwọn Ọlọ́run ní ilẹ̀ mú kí odò yẹn láàrin odò yẹn tẹ́ẹ̀rì gbá Fíráúnà mọ́ wá gbá Fíráúnà mọ́ wá ń sìnkì wọlé. Hatta idha adraka al-gharaqu qala amantu annahu la ilaha illa allazi amanat bihi banu Isra'ila. Nígbà tó Ọlọ́run bà tọ́ba Fíráúnà la ilaha illallah tí Musa ní ó ṣe tí ó ṣe nígbà dojú tọ́ sẹ́yìn gbogbo àwọn ẹ̀jẹ̀ máa fọ́ọ̀mù yẹn rọ́ ni o tó bá dojú tọ́ tán gbogbo tí wọ́n láwọn ọmọ wọn ò rí àwọn ní nísìn. Qala amantu annahu la ilaha illa allazi amanat bihi banu Isra'ila. Ọba táwọn Bani Isra'ila tí wọ́n gbà fún òun ti wá gbà fún báyìí òun gbà fọba Musa. Wa ana minal muslimina. Ọlọ́run ti di mùsùlùmí lónìí. Alihana fakodi asaida qabilu wa khunda minali mufsidi. Ọlọ́run ní sílẹ̀tì. Alihana. Ọlọ́run ní kò lè jẹ́ sí o. Ó ti balẹ̀ yìí jẹ́ jù ó ti borí ilẹ̀ àwọn Ọlọ́run ọba jẹ́. Ọlọ́run ní àlìyóòmù lónìí. Nunajjika bi badanika litakuna liman kalifaka aya. Àkọ́kọ́ ẹni ọkọ ẹ̀ ń bá mu lórí rẹ̀ nu. Ọlọ́run ní wà ń bẹ́ẹ̀ ò ní jẹ o. Bó o ṣe ń fọ́ǹbù lórí rẹ̀ tó pé ẹ lọ́lọ́run yẹn àwọn ajá mi fáwọn tí ń bọ̀ lẹ́yìn. Ọjọ́ tí Musa ṣẹ́gun yẹn Ọlọ́run lọ́jọ́ ọ̀nì ọdọọjọ́ ọ̀rántí. Zakirhum bi ayyamillah. Òun ló bí Aṣúrà. Ọjọ́ kejì tọ́jú ọjọ́ ìrántí ìjọ tí karama bá ṣẹlẹ̀ lógìgì
àbí mùjísà bá ṣẹlẹ̀ lógìgì ìdọjọ́ ọ̀rántí lọ́dọ̀ ọlọ́run ọba ni irújọ́ tí wọ́n ṣe tààdífà nàbì Musa aleyhi salatu wa salam ìsìnkọ́lẹ̀ àwárí yúnà wọ́n sọ yí pé ya Isa bùnà Mariama Isa ọmọ Mariama aliyẹsẹ̀ tí ń rabbuka yunazila alayna ma'idatan minas sama. wọ́n ní wọ́n Isa ìtí wọ́n máa fi lù àwọn ànábì ọlọ́run tí ọ̀rọ̀ ọ̀run ni ìtí ọ̀ pọ́sibù láti ṣe sọlọ́run ṣe jẹ ni wọ́n lọ́wọ́ ọba rẹ tó ń sọ̀rọ̀ rẹ̀ fún wa láti bí oníyìí. yẹsẹ̀ tí ń rabbuka yunazila alayna ma'idatan minas sama. sọ̀rọ̀ nǹkan ọba rẹ̀ nǹkan sọ ọkùn oúnjẹ kalẹ̀ fún wa láti sánmà oúnjẹ tí wọ́n ti pìpìà parí nǹkan sọ kalẹ̀. qala taqullah. Isa ní ẹ̀bẹ̀rù ọlọ́run. in kuntum mu'minina. tó bá jẹ́ pé ẹgbọ́ ọlọ́run ọba gbọ́. qalu nuridu an nakula minha. wọ́n ní kò tí ì dìjà gèfèrí dẹ̀ gbọ́n gan. ọ̀nì tá a kàn fẹ́ náà ni anna kula mẹ́nìyà a kàn fẹ́ tẹ́sítẹ̀ ká máa bọ́wọ́ ọlọ́run ọba rẹ̀ ṣe dùn lọ́bẹ̀ sí oúnjẹ rẹ̀ ń káka tẹ́sítẹ̀ náà ní kérépa ní kankan fi ṣe. wa tatma'inna qulubuna. bàbá tí wàá jẹ́ oúnjẹ tó bá gbé wá ní ìyàtọ̀ sí tiwa táwa ń ṣe ọkàn wọ́n wá balẹ̀ pé lóòótọ́ ọlọ́run ọba tó ń sọ yẹn ń bẹ. wa na'lama an qad sadaqtana wa nakuna alayha minash shahidin. àwọn àmàpò tó lọ sọ àwọn gan àwọn wà nù wítínẹ̀sì rẹ̀ tá jẹ́rìí rẹ̀ pé òótọ́ lọ́lọ́run ọba ránṣẹ́. qala Isa ibnu Maryama Allahumma. karama lọ́dọ̀ àwọn àfa àwọn wàlí ọlọ́run mùjísà lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run wọn èé ṣe é kalẹ̀ yí dé lógìgì ni o bójú bá fẹ́ tì wọ́n tí wọ́n sún wọn kàn gírí tí wọn ò rí bí wọ́n bà pọ́n àwọn náà wá dájú kọba tó náà wọn pé wọ́n ló ṣe rán mi ojú fẹ́ tì mí nígbà yíṣọ́ òdì tí ó sùn sí mọ́ òun náà bá tẹ́wọ́ ọba sọ fọ́lọ́ olúwọ̀ lọ́hùn. Rabbana anzil alayna ma'idatan minas sama. olúwọ̀ lọ́wọ́ ọba wa ó ti dójú ẹ̀ àǹsílẹ̀ alayna ma'idatan minas sama ọkùn jẹ́ tí wọ́n ti ṣètò ti parí sọ̀kalẹ̀ fún wa láti sánmà ní ìsìn. takunu lana idan li awwalina wa akhirina. ọwọ́ aṣọ ní lọ́jọ́ ọdún fún wa àwa tá a wà yẹ àwa àkọ́kọ́ wa àtàwọn ẹni ìgbẹ̀yìn. wa ayatan minka. yóò máa jẹ́ mi látọ̀dọ̀ rẹ Ọlọ́run. warizukuna wa anta khairur raziqin. warizukuna wa anta khairur raziqin. tọ́ nígbà yìí sasọ bẹ́ẹ̀. qala Allah. Ọlọ́run wá sọ báyìí pé o. inni munazzilu alaykum. Ọlọ́run ní kojú ọmọ tí ọ yín sọ̀kalẹ̀. tá a lọ sọ pé Ọlọ́run ò lè ṣe nǹkan ó ti ṣe nǹkan rẹpẹtẹ rí oúnjẹ tí wọn ò ṣe. Ọlọ́run ní sọ̀kalẹ̀ ní ìsinsọ oúnjẹ náà kalẹ̀ fún yín. faman yakfur ba'du minkum. àmọ́ ìgbọ́ bá sọ̀kalẹ̀ tẹ́ ní bá tún wá yẹ gèfèrí nínú yín. fa inni u'azibuhu azaban la u'azibuhu ahadan minal alamin. Ọlọ́run ní ìyà tí ń jẹ nìkan rí láyé ìfìyà náà jẹ yín tẹ́ bá tún ṣe gèfèrí. ìsọ oúnjẹ ń kalẹ̀ mùjísà ní jẹ́fà nàbì Ìsá ìjẹ́ mùjísà yẹn ó ti di ọdún tí wọ́n celebrate. tí a bá kọ́ńkọ̀ ta àdọ́dún tí wọ́n celebrate tí wọ́n mùjísà bá ṣẹlẹ̀ lógìgì nínú ìgbésí ayé àdọ́dún tí wọ́n celebrate. karama kan ní ń jẹ́ fún sọ́ọ̀bù bayan. ipe 45 years. lórí dáwọ́ ọ̀dẹ̀ yìí sí nítorí òfin mọ̀ pé dáwọ́ ò yìí sí ojú iṣẹ́ àwọn ànábì Ọlọ́run pàápàá jùlọ àwọn tí a jójì sẹ́nu wọn ò ní nǹkan mi tayọ dáwà iṣẹ́ tí wọ́n ṣe láyé nù nítorí òfin wa mọ̀ pé ò yìí sí wá lọ sọ́dọ̀ ànábì Nuhu dáwà tí bàyá ní ṣe iná ní Nuhu náà ṣe o
ó wá ṣe dáwà ní wọ́n sọ pé inna arsalna Nuhan ila qawmihi. dáwà yẹn bẹ̀rẹ̀ Ọlọ́run ni mo rán Nuhu sáwọn àjọ rẹ̀. Ani anziri qawmaka min qabli an ya'tiyahum adhabun alim. Ọlọ́run ni bàbá jíṣẹ́ fún wọn kí ẹlẹ́tọ̀ òru kó tó dé Nuhu. Qala ya qawmi. Nuhu bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ bí bàyánì ṣe bẹ̀rẹ̀ yìí ó ní mo pè yín ìjọ mi. Inni lakum nasirun mubin. Òjíṣẹ́ ni mo jẹ́ olùkìlọ̀ ni mo jẹ́ fún yín o. Ani ibudullah wattaqu àti olùkìlọ̀ náà fojú hàn ẹ̀wọ̀n ní pé kẹ́ ẹ tẹ̀lé Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ọba ẹ sì tẹ̀lé mi. yaghfir lakum min dhunubikum. Ọlọ́run ọba tẹ bá tẹ̀lé yóò forí ẹ̀ṣẹ̀ yín jì. wa yu'akhirukum ila ajalin musamma. òní kẹ́tù payín máa yọ̀ lọ yín lára dọjọ́ kú. inna ajalallahi idha jaa la yu'akhkharu law kuntum ta'lamun. ó ní ìṣe Ọlọ́run ọba nìyẹn tó bá ti lọ ní àtàsìkò òkú yín bá ti dé aago ìṣẹ́jú kò nílùú lọ yóò mú yín lọ ní. qala rabbi. Nuhu wá sọ báyìí pé. inni da'awtu qawmi laylan wa nahara. da'awtu qawmi laylan wa nahara. gẹ́gẹ́ bí àfọ àwọn sọ ibi bayan tó di ìdí Ọlọ́run ọba náà pé laylan wa nahara. Nuhu ni mo try mo deliver laylan wa nahara ni mo fi ṣiṣẹ́ mo ṣe lóru wa nahara bí ìṣẹ́jú sí òru ní jẹ́ tọ̀sán ẹnu bí Ọlọ́run bá máa ń ó ní ma yí wàhálà tí Nuhu ṣe ọkà rò pé òru àná àtọ̀sún òní kó tó wá gbọ́ yọ àpadà Suratul Ankabut ìpele kẹlìmà lélẹ wà nàárà ni. walaqad arsalna Nuhan ila qawmihi falabisa fihim alfa sanatin illa khamsina ama. ọlọ́run ni mo máa ń Nuhu níṣẹ́ yìí. ila qawmihi. iṣẹ́ tó lòun jẹ́ fáwọn àjọ lélẹ wà nàárà ni Ọlọ́run ló jẹ́ fún 950 years 1000 ó di 50 years ló fi ṣe wàhálà ní lélá. wa nahara. 950 years ló fi ṣe wàhálà ní nàárà ni. wàlẹ́ àtòrò àtọ̀sán ló fi ṣe wàhálà ni. walam yazidhum du'aya illa firara. ọlọ́run ní wàhálà tí Nuhu ṣe fún 950 years wọ́n kún torí ẹ̀rùn wọ́n kò nàyà náà ni. Nuhu nù tó bá kò lọ́dọ̀ Nuhu wá padà sọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dáwà yìí náà lòun náà ṣe nígbà tó ṣe dáwà títí nígbà tí ó padà rí bẹ́ẹ̀ yìí dáwà pé ìtí mo gbólé lérí nì ìtí gbogbo ọmọ mi tán sí nì ìtí wọ́n torí ẹ̀ jù mí lóko lójúgun wọ́n jù mí lóko ẹ̀jẹ̀ndà sí wàhálà tí mo ṣe náà nì nítorí kíni nítorí dáwà nítorí kíni nítorí àgbàlùkùránì lọ́síwájú fòkọ́nù ló máa nábì sọ yí pé o. wa qala ar-rasulu ya rabbi. ya rabbi. inna qawmi ittakhadhu hadha al-qur'ana mahjura. hadha al-qur'ana mahjura. ó ní kó tó wá dání ó láwọn ẹjọ́ mi. takadhu al-qur'ana mahjura. àrùkánù ọ̀wá fẹ́ jòkóta al-Qur'ani ma tí mo ṣe wàhálà ànábì wo wàhálà tó ṣe di dáwà ni fún 63 years pé sọ́wọ́ rọrùn ni bó kó lọ́dọ̀ ànábì tó lọ́dọ̀ Musa ìgbà Musa náà ṣe dáwà títí tó arin tójú ń kó nílọ̀kọ́rí lakina min zabarina adana soba falamma balaga majma bainihima nasiyahu tahuma falamma balaga majma bainihima nasiyahu tahuma fattakasa sabilahu fil bahri saraba falamma jawaza قال الفتى آتنا غدانا لقد لقينا من سفرنا هذا نصبا. dáwọ̀ yìí sì n tó fi wá ma iṣẹ́ tí sọ Bayani ṣe fún 40 something years yìí 45 years téèyàn bá fẹ́ jẹ́ dáyé jẹ́ bá fà ṣe jẹ́ yìí tọ́yẹ pé iṣẹ́ tiwa náà ni iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan ni ó ní àwọn tí dáyé gbọ́dọ̀ nípalẹ̀ mọ́ fún ẹni tó bá fẹ́ pèpè
sójú ọ̀nà Ọlọ́run ọba àkọ́kọ́ ń tó gbọ́dọ̀ kọ́kọ́ nípalẹ̀ mọ́ fún sabat. Afabatu. Ìdánwò kọjá ìsìkámà nìdó dédé stand ọ gbọ́dọ̀ stand torí atẹ́gùn lè wọ at ten time. Likuli la sawili la rakatu walakin azizun firja li sabat. Ọwọ́ lójú ọ̀nà sí Ọlọ́run bá àfáà Ọlọ́run sọ àwọn wáàsíjọ ṣe bí tọ́yẹ́tà àfáà lọ lò lóde wáàsí àdìsí máa fọ àwọn kílọ̀ ń pè ní ṣùṣù àwọn orin àwọn ayé Al-Qur'ani lọ́sàjọ sí wàhálà orí wàhálà sàjọ. Laqad laqina min safarina dhana soba. Nítorí tí ó kojú rẹ̀ ń bẹ̀ nítorí gbé dání wa tọ̀nù ẹ̀mọ́ lọ́wọ́ lógìgì irú àlùsà nàbí Musa aleyhi salatu wa salam ó lè mí ń pè yín lọ sí rere ẹ̀ sì ń pè mí lọ bí iná Suratul Ghafir kọ́ ó ní ìtí mo gbé wáyé akọ́ mi ìtẹ̀ yẹn máa ń pàdé níbi pọ̀fẹ́ jíṣẹ́ Ọlọ́run ọba ìtí kojú yẹn ń bẹ̀ kìí ṣe àwọn nǹkan kéékèèké. Ọ̀yá kọ́ mi. Ó ní yakọ́ mi Musa ní yakọ́ mi. Mali ad'ukum ilan najati wa tad'unani ilan nari. Máa gbọ́ Musa ń bò dojú ẹnu o. Mali ad'ukum ilan najati. Èmi Musa èmi ń pè yín lọ bí kẹ́ sóríire ni. Wa tad'unani ilan nari. Ẹni tí wọ́n ń pè mí lọ bí iná. Tad'unani liakfura billahi. Ọfẹ́ máa tafsiri rẹ̀ ní á ìmọ̀fẹ́ lóní sabat ẹni tí ó jíṣẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ stand nítorí tí rọ́ọ̀lù yẹn tí ó rọ́ọ̀lù lógìgì iṣẹ́ Ọlọ́run ọba ẹlòmíín sáré mọ̀bára ẹlòmíín tó sáré tapẹ̀rẹ̀ lọ díẹ̀ máa ní ọ̀ràn lọ́ndàní lọ́wọ́nú Quran látòkèdélẹ̀ anabi Musa aleyhi salatu wa salam Ọlọ́run rojọ́ Musa fún wa ìgbà tó kò ń lé òun àtọmọ àtìyàwó ni wọ́n fi kó ìrìn àjò tí Musa ń bá lọ ọ̀tọ̀ ní ìrìn àjò ayé ẹ̀ ní ń bá lọ bí ó ṣe jẹ bí ó ṣe mu ní ń bá lọ bó ṣe fẹ́ dèèyàn ní ń bá lọ ògìgì lọ́gbọ́n pé. Wàlẹ̀ àtàkà àdìsù Musa ìsirà náírà màkọ́lá lè àlìmí kùzú ní ànàzùnára. Ọlọ́run ní àwọn àkíyèsí kan ọ̀rọ̀ àwọn èèyàn gidi ọ̀rọ̀ gidi èèyàn gidi ọ̀rọ̀ gidi Ọlọ́run wa pàkíyèsí ànábì síbẹ̀ pé má kọjá ń bẹ̀ ni kìí ṣe rúbẹ̀ ń lo ti lè kọjá dúró. Alẹ́ àtàkà àdìsù Musa. Ìjọ́rọ̀ Musa ti wá bọ̀. Ìsirà náírà màkọ́lá lè àlìmí kùzú. Ọlọ́run nígbà tí Musa àtọmọ àtìyàwó náà tútù ẹ wo bó tútù ṣe rí nísìn kéèyàn wá lọ àwọn ìlú èbó ni bẹ́ẹ̀ ni Cairo Masari ló tutù nígbà náà Musa lóòrù lọ́jáde àtọmọ àtaya ọwá ń wá òtútù mú wọn ń wá iná wọn fẹ́ yá náà ni pé kákan rí nǹkan kan ni ọwá ní mo kù sí ẹdú ẹ̀yìn ara lé mi. Ìní àná sùnára. Ó ní ìrírí náà kan ló kankan iná yẹn àwọn farabalẹ̀ àwọn mẹ́tọ́dù wọn ní Cairo ní táwọn bá fẹ́ lọ sùn wọn àtàná sórí òkè tímátò bá ń bọ̀ àbádẹjọ bá ń bọ̀ kó rí pé àwọn ti wọ̀lú Musa wá rò pé irú náà bẹ́ẹ̀ ni ọwọ́ á ní mò ń rí iná kan lọ́gà kan ẹdú ẹjọ́ ń lọ sí di iná yìí. Láàlì àti kúmi ni àbíkọ̀bà sí ní àwọn àjídú aláǹnárí hùdá. Ó ṣe tí mo bá dé di iná nì kí n rí iná fàn wá táyà tó tútù yọ lọ àbí kí náà yẹn òye náà nìkan gáàdì wa torí lókun la wà yìí kọ́ fọ́ọ̀nà bíi tá a gbà hàn wá. Fàlámà dánú di àyà Musa. Musa wa náà máa di àwọn odó wọn lọ sà kó débi iná ní gbọ́ àtìfà. Ya Musa, ya Musa, ya Musa, ya Musa, ya Musa, ya
Musa. gbogbo ntẹ́yà fi gbọ́rọ̀ ni Musa fi ń gbọ́ tí ìpè wá ń dé lọ́tún pé ń dé lọ́sì. Inni ana rabbuka fakala'na alayka. ó lè ní tí ń pè ọ́ tí ń bọ̀ sọ̀rọ̀ yé mi lọ́lọ́run ọba rẹ̀ bàtẹ́sẹ̀ rẹ méjèèjì ń bọ̀. Innaka bil wadil muqaddasi tuwa. ó ti kọjá àbí tó tí mo ti kọjá bájìrì ó ti délé àbẹ̀wọ̀. muqaddasi tuwa lọ wà yìí wọ Musa. Wa nadarituka fasami lima yuha. ó ní farabalẹ̀ àtàtúkà mo fún ọ lápọ́tímẹ́ǹtì lónìí mo ti yàn ọ́ mo ti sọ ọ́ lẹ́sà lónìí. Fasami lima yuha. eléyìí fún yàrá apọ́tímẹ́ǹtì mo fẹ́ lò ní fásitẹ̀mí ìlmọ̀ yúra lísìtì sí tó ọmọ gbọ́ tí mo fẹ́ bọ́ sọ. Innani ana Allahu la ilaha illa ana. èmi lọ́lọ́run ẹlòmíì èjé mi lẹ́yìn mi ọlọ́run. La ilaha illa ana. ẹlòmíì ọ̀lẹ́tọ̀ tí kò jẹ́ ẹ mọ́ o. Fa'budni. ó ní sì mí. Wa qimi salata li dhikri. wá sọ fún mi ìjọ làlùkùránì wá sọ fún wa pé Musa padà lọ báyàwó àtọmọ. ó sì sọ fún wa pé ìmùkùsù dáwà ni ìjọba ti tẹ́rí wọ̀ ntí ọba lọ tí ìrọ̀dọ̀ ọlọ́run nù. Laqad laqina min safarina hadha nasaba. àkọ́kọ́ ń bẹ̀ nìyà kéèyàn dúró kó stand gbogbo ntọ́ bá kò wá gbogbo ntọ́ ká àwọn anábì ọlọ́run wọn lọ náà ni gbogbo ntọ́ kọ̀ wọ́n di tí kò yàn gẹ́gẹ́ bí síìpù ni tó wà lójú omi kí ni ọkọ̀ lù tírẹ́nì tí ń bẹ́ẹ̀ lò kí ni ọkọ̀ yóò máa rọ lọ náà ni asabat tó bá kò níbẹ̀ yẹn ó tún gbọ́dọ̀ wá ní wọ́n ń pe kíní kan ní àgbémọ́ra òun yẹn yàtọ̀ fún pé kó stand èyàn gbọ́dọ̀ lágbèmára fẹ́ni tó bá fẹ́ jí sí Ọlọ́run torí gbogbo nǹkan mi ọwọ abọ tí ò ní jọ àgbèmára ló ń sọ sídi irú ẹ̀ ló bá nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ńjọ́ tí àwọn gèfèrí olùṣẹbọ ó wá bá a ní mọ́sálásí ànábì bá sì gbà á lálejò ọwọ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀jọ̀ kó àwọn sábẹ́ bá ń bínú ó sì bọ olùṣẹbọ láyè sínú mọ́sálásí ànábì wò arábìnrin wo fún lóúnjẹ wọn wá fún lóúnjẹ ó jẹun tán tàmá rẹ pé bàbá fi dáadáa wà hàn bóyá ọgbà sílámù ọjẹun tán dé olè ẹ̀dá mi lọ lẹ́yìn ọjọ́ mẹ́ta tí ó sì tó kó lé lọ sí tó bá kì í sọ̀rọ̀. Wa in ahadun minal mushrikina sajaraka. ọlọ́ni tó bá ṣèṣì rọ́ọ̀kan nù àwọn mùsùlùkì àwọn olùṣẹbọ sajaraka ọwọ́ àmọ́ ládùúgbò ọwọ́ àbọ̀ gbé. Fa ajirihu. ọlọ́ọ̀lọ́ gbọ́dọ̀ lé o. Hatta yasma'a kalamallahi. yóò jòkó tí ọkọ gbọ́ wá sí bá àwọn amòmìnir náà ṣe ń gbọ́. Summa ablighihu ma'manahu. ọwọ́ àṣẹ dẹ́ tán lẹ́yìn ọjọ́ mẹ́ta olóhùn ọba yìí ṣe o òun lọ tòun ọlọ́run níbo ṣe lóun lọ òun ìkàkùn tó gbọdọ̀ tọwọ́ yín ṣe. Dhalika bi annahum qawmun la ablighihu ma'manahu. ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fi sọ security lépa rẹ̀ débi tí ń lọ ọlọ́run torí pé aláìmọ̀ nílò ló lè padà mà ọ wá lọ. nígbà tó lọ tí nǹkan kan wá sí wọn ò fi jàǹbá sí wọn ò fi nǹkan kan sí ó ti wá rìn gbọ́dọ̀ ọjọ́ kẹta lóde kí ló dúró arákùnrin ó lè yàn ní mo ṣe tán mo fẹ́ gbà sílámù. Allah. Ta'amulu. ọ gbàgbé mara nǹkan mi ọjà lọ fíì tó bá jẹ dáyé ọ gbàgbé mara lẹ́yìn àgbémara ló fi balance lẹ́yìn ìgbà tó ti stand tó bá wà kò níbi àgbémara ọsẹ wàá kú sọ́bù àgbémara yàtọ̀ fún sùúrù o ẹni ń bínú náà dẹ̀ pé ẹ ṣe sùúrù Ta'amulu ọlọ́mọ ó burú jáì ní téèyàn bá kú ọmọ kú fún ni ìyá kú wọn ní ẹ̀kọ́ àtẹ̀mára ni wọ́n pè Ta'amulu òun yàtọ̀ fún sọ́búrú. At-ta'ammulu at-tajalludu. kọjọ́ra wọn èso ọwọ́ kú kí ni asọ́búrú.
إلا تنصروه sọ́bùrù ní jẹ́ bẹ́ẹ̀. فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. sùúrù la Nábì ní. níjọ́ táwọn sàábé wò yí pé ogun tó ní káká lọ yìí nìsí kò sóúnjẹ ìyẹn mú oníkàkà lógun olùwàsè lógun Ọlọ́run dẹ̀ ṣe ní lógun ẹni sùúrù wo náà ṣe ní sùúrù ńjọ́ tilẹ̀ lè tọ́wọ́ di pé gbogbo sàábé pátápátá túká gbogbo wọn wà lójú ogun ilẹ̀ wa lè ogun nẹ́ẹ̀nì nígbà tílẹ̀ wa lè tílẹ̀ lè lójú ẹ̀ nígbà wo àwọn gèfèrí bá wọn gbogbo wọn sá ó kó Ànábì nìkan lógun. لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين. Ọlọ́run máa mú àpèjúwe kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wá tó bá fẹ́ dàbí pé ń sú wọn. Ọlọ́run ni mo ti ràn yín lọ́wọ́ mo ti ràn yín lọ́pọ̀lọpọ̀ ogun Ọlọ́run bẹ́ẹ̀ bá ti wá rántí ogun nẹ́ẹ̀nì ni. إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا. Ọlọ́run tó dénjọ́ náà ni pé àwọn mùsùlùmí pọ̀ àwọn gèfèrí kéré ló ń kà ipò wọn wá wò pé àmú wọn síkúnlẹ̀ kan náà ọwọ́ àwọn gèfèrí Ọlọ́run wá ní ó dùn wọn nígbà ọwọ́ dùn wọn wọn túká lójú ogun nígbà wọn túká lójú ogun Ànábì nìkan ìgbà tó kọ Ànábì wa Muhammad. وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله. nígbà tó jójú ẹ̀ tán tá Ànábì wa ń pe Ọlọ́run nìkan kò rí èèyàn kankan mọ́ Ọlọ́run wa sọ tí ń jẹ́ sẹ̀kínà Ọlọ́run nígbà mo sọ sẹ̀kínà kalẹ̀ fún tán. وعلى المؤمنين. mo ṣe bẹ́ẹ̀ fún àwọn mùmínì tí wọ́n gbàgbọ́. وأنزل جنودا لم تروها. ìfaradà Ànábì ló bí tó bá pa Ànábì náà ti họ ni kò sí sẹ̀kínà kan tí ó sọ kalẹ̀. èyí tó wá ga jù tí fi sọ̀kalẹ̀ ẹni tó fẹ́ ṣe tọ́jẹ́ dá yìí tó fẹ́ wéèrè sójú ọ̀nà Ọlọ́run yìí tó wá ga jù tó gbọdọ̀ mú dání òun kò sọ rẹ̀ mọ́ Ọlọ́run. ẹni ọba fẹ́ pèpè sójú ọ̀nà Ọlọ́run tí ọba sọ rẹ̀ mọ́ Ọlọ́run yóò dọjọ́ kan pọ́njú o tọ́ ẹ pé gbogbo ń tọ́ fẹ̀mí sí wùlójú ó tì. gbogbo ń tọ́ ọgbẹ́mi lé pé ń jẹ́ nǹkan kò ní jẹ́ mọ́jọ́ náà. ẹni tí ó wàá kù lọ́lọ́run. Innama ya rabbi sayadi. ẹni tí ó kù yẹn lọ́ba tó ní ọ́ ìṣọ́ra rẹ̀ pọ̀ mọ́lọ́run tó bá ṣọ́ra rẹ̀ pọ̀ mọ́lọ́run yẹn. ọ wàá wò lára àwọn ẹni àwọn méjì tó o bá ṣọ́ra rẹ̀ pọ̀ mọ́ba tó ní ọ́ ìjọ tí ọba dojú ẹ ọjọ́ jẹ́ o àmọ́ tó ọba sọ̀rọ̀ ẹ mọ́lọ́run sọ́ọ́tù náà lìkọ́ tó ẹ pọ́ lọ́wọ́ ọba tó ń lò ń jíṣẹ́ rẹ̀ ń wọ́ ló sọ̀rọ̀ rẹ̀ pọ̀ mọ́ tí gbogbo nǹkan bá tán Ọlọ́run ó lè mí kú ó ṣe bẹ́ẹ̀ fún àgbàlagbà tí wọ́n lọ lánàá yóò ní èmi kú àmọ́ ò lè sọ pé ó dé kọ́láwọn olóhùn náà dọ̀ lóhùn ẹtì níbi ẹtì jọ fi kọ́ tẹ́lẹ̀ ni nítorí bá ti mú yìgì wà tọ́lọ́hùn tó ti já bó pé kò ní dáhùn Ọlọ́run àdó àjọ kan àdó ọdún kan má rò pé ó ṣe lóòjọ́ yọ̀ dáhùn ó ti lájọ tó ti dá síwájú Ọlọ́run ọba tẹ́lẹ̀ àjọ tó dáhùn lọ fi wá pé njọ́ tó bá kalẹ̀ kọ́ ẹ̀ lẹ́ẹ̀kan náà Ọlọ́run ó sì dé sísọ̀rọ̀ àpọ̀ mọ́ Ọlọ́run ọba àmì lọ síbẹ̀ nálì náà ní àyà 97 èèyàn sọ̀rọ̀ ẹ̀ mọ́lọ́wọ́n ọba tó ní ẹni bá fẹ́ jí sọ́ọ́ mani amila sọlẹ̀ ha ní kakari ní àwọn sáwáwá múmínú. ẹni a bá pè ní dáyí iṣẹ́ ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ sí gbogbo èèyàn torí Ọlọ́run ló ń bá nájà iṣẹ́ ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ sí gbogbo ẹ̀dá. Ọ wà wáyé mẹ́ta
àsìkò tó máa fi súnmọ́ba tó ní ọ́ ìtò ń ṣe wọn ò gbọ́dọ̀ dí ọ lọ́wọ́ kọ́ ọ má bẹ̀ lọ́hùn. dandan ni. ẹlẹ́ẹ̀kejì ọ wà wá àyè tó máa fi think fàdìrí àfáwa kò sẹ́ni tẹ́nu ẹ̀ gbà láti sọ pé àfáǹtẹ̀ sí ọ̀dà ọmọ kí ó lè sọ fún ọ ìyàwó lè sọ fún ọ ọ̀rẹ́ ó lè sọ fún ọ anákàláwọ̀ náà wọ́n máa wí ọgbọ̀rọ̀ láìka tó jòkó báyìí tó tíǹkì pé èwo ló kù nù nǹkan yìí tá a fi kún èwo ló kù tá a yọ kù. ẹlẹ́kẹta lẹ́yìn kó abẹ lọ́hùn lẹ́yìn kó ń ronú ẹ̀kẹta wá ní pé o gbọ́dọ̀ ní àsìkò tó jẹ́ pé kí ni ọ mọ̀ pé ìwọ̀ láàrin wa tó bá tọ́dọ̀ ìwọ̀ láàrin wọ pẹ̀lú ẹ̀dọ̀ ọlọ́run kọ́ má fi di ọ̀ràn àti ọlọ́run tó bá di kíni tó bá di jọ́ gbòǹde àkíámà. lẹ́yìn rẹ̀ èyí tó wá ga jù tí fi wá sọ̀kalẹ̀ rẹ̀ méjì tó kù usnul muamala ọgbọ́dọ̀ ọmọ bó ṣe fẹ́ bá àwọn ẹ̀dẹ́ ọlọ́run ọba lò bó ṣe máléjì àwọn ẹ̀dẹ́ ọlọ́run òun là nábì níjọgbẹ́ lọ. ó rí pé ìkàkà lọ́lọ́run fi ìròyìn àná Muhammad ó ní wa innaka la'ala khuluqin azim. ọ̀rọ̀ àwọn ẹ̀dẹ́ ọlọ́run ọba ó rí wọn máléjì tó bá kò níbẹ̀ ń lẹ́yìn usnul muamala ìṣó ń bẹ̀ èyí tó wá kú ń bẹ̀ ní kíni kọ́ wá jẹ́ pé ńgbà tí nǹkan bá le ẹni tí nǹkan máa ń le fún àwọn tí wọ́n fara tẹ Ọlọ́run ni o òun lẹ́nu bí wọ́n sọnù lára wọn o pé bẹ́ẹ̀ bí sẹ́yìn ṣe tó ọ̀hún náà ní ìsinyìí ayé wa bẹ́tà bí ayé yín lọ kò ní wà pé ayé tóun lọ bẹ́tà àwọn ayé ẹ̀dẹ́ ni ayé ìgbẹ̀yìn làwọn ẹni Ọlọ́run máa ń lò bí nǹkan bá le tó le lójú ẹ ò bá tí sọ ìbáyẹn mi ń sọ̀rọ̀ ní ìsìn àfáàrò pàwọn sọ̀rọ̀ ni mo ti ronú lọ fẹ́ bí èèyàn ní dààmú torí Ọlọ́run báyìí wọ́n níbi kan ṣọ́ọ̀ṣì ni ọ̀dáwó fún wọn ní ọ̀tá mọ́ wọ́n tó wá fi lòmí lọ àtàn níbẹ̀ yìí wọ́n kálukú ń yọsẹ̀ àfáàbọ̀ síbẹ̀ pé mi ọ̀rà tí èèmọ̀ pọ́lọ́run ọ̀yẹ́jú ẹ̀ ọ̀sàdàyà kọ́ fọ́lọ́run náà ni kọ́lọ́run tó lo gọ́fúnà pé ẹ̀kọ́ gbọ́ àtòrí ẹ̀kọ́ àtàkò báwo ni ó ṣe tó di ilé kéwù báwo ni ó ṣe di ilé ìjọsìn báwo ni ó ṣe dàyè tó wúlò fọ́lọ́run ibi ìdààmú ti bá bẹ́ẹ̀ mi mìíràn àfààní ni wọ́n á sọ pé wọ́n máa wàjọ káàkiri. ọ̀rọ̀ yẹn kéré ni ó tóbi pọ̀ ọ̀rọ̀ yẹn kéré wàláì tàláì ó tóbi pípọ̀ mo ní ẹ máa wọ àjọ lóríṣiríṣi àjọ ẹwà àjọ ń bí àjọ ni wọ́n wá wọ̀ wọ́n bó táwọn rí di àjọ àwọn á fi yọ búlọ́ọ̀kù ẹgbẹ̀rún mẹ́wàá sí búlọ́ọ̀kù ẹgbẹ̀rún mẹ́wàá parí tó gbélé yìí. ẹ wò dààmú nítorí tọlọ́hun kìí ṣe létà fún afẹ́ gbé fa nítorí tọlọ́hun yìí náà ni. àmọ́ tó bá dàbá ni yóò jọ́ mi tá a fà gbọ́n ó jòkó fúnra ara rẹ̀ tómi ó sì bọ́ lójú ẹ̀ pé àbọ̀ ọ̀ràn mi ni. àwọn tó jù wá lọ wí mọ̀lánà sẹ́yìn Adam ẹ̀dẹ́ aláwọ̀tàlá ánìwò ẹni bá débi àkọọ́lẹ̀ bàbá ọ̀rọ̀ wálé ajíbàrúkà. ajíbàrúkà alátàwírí azimu. nígbà wọn bá ṣẹ́ dójú ẹ̀ àbọ̀lọ̀ ọ̀ràn mi sẹ́yìn mọ́ rárá mi ni wọ́n pọ́hùn. ọ̀rọ̀ sáàkù mùsírẹ̀ àtàn. ìbọn bá dójú ẹ̀ tí wọ́n bá jíṣẹ́ Ọlọ́run tó bá dójú ẹ̀ wọ́n á bọ́hùn kódà àwọn ànábì Ọlọ́run tí wọ́n jà wá lọ ní ìmánì wọ́n á bọ́hùn ṣébà ànábì bọ́hùn lórí màtá. màtá nasrullah. ọ̀gbọ́ kẹ́lìmà màtá ni tó o bá wo àyà yẹn mọ́tíláwọ̀ àyà àwọn nìkan bó kò síjọ́ tí màá kà débẹ̀ yìí pé ńgbà tí wọ́n eléyìí ń sànábì tàwa là wá. àná Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n eléyìí ń ṣe tàwa là wá Ọlọ́run ni mo fi
àmọ́ àṣìbùtún. àmọ́ àṣìbùtún máa gbọ́. àǹtẹ̀díkùlù lìjànàtà. ọlọ́ni àmọ́ àṣìbùtún. àǹtẹ̀díkùlù lìjànà. ọlọ́ni ẹsẹ̀ bìlíf pẹ́sẹ̀ àlìjánà lọ́fẹ̀ẹ́ bá wọn pé káàlọ́run àlìjánà nídẹ̀ra wàhálì kìíní kankan ní mọ́tẹ̀ ọlọ́ni òrùkọ́ àlìjánà yìí sì bá ní. walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum. alladhina mathaluhum min qablikum àwọn tí wọ́n ti wá kẹ́ tó wá àwọn tí wọ́n wá ká tó wá àwọn ànábì ní gbogbo wọn. massatihumul ba'sa'u wad-darra. ọlọ́ni massatihumul ba'sa'u wad-darra. àwọn ọlọ́run lọ́rọ̀ wọn ti ń jáde o massatihumul ba'sa'u ọlọ́ni mo finira kàn wọ́n. massatihumul ba'sa'u wad-darra. ọlọ́ni mo fọwọ́ wàhálà mú wọn mo wá fara ní wọn. wàsúlísìlú. sìlìsàlì tí ń jẹ́ bẹ́ẹ̀ ni kéèké yìí ó fì ọlọ́ni mo mì wọ́n ọlọ́ni mo mì wọ́n ìdààmú kọ́ dépò pé o. àtàyẹ̀kù làrọ̀súlù alladhina amanu máa. ọlọ́ni tí ànábì fi sọ àtàwọn tó gbà fún ànábì yìí pé. mata nasrullah. ìgbà wo gan ni ebi ọlọ́nà tí ó dé ni wọ́n lọ́hùn gbó lànà sí òun gafẹ́ wá dé máa wo ọ bọ́hùn nù. ọlọ́run wa bìlẹ̀ àbàgbà là. inna nasrallahi qarib. àbúrò ti bá débẹ̀ nù inú ìrìn àjò ayé ọlọ́run tó bá wa débẹ̀ tẹ́mi rẹ̀ wá fẹ́ pin ibi tí ìsọ̀kalẹ̀ rẹ̀ nù tó wá ń ṣiṣẹ́ lọ́wọ́ tẹ́mi rẹ̀ wá fẹ́ pin ìtọ́rọ̀ wa sọ fún ànábì ní wa sọ fún àfa Suratul Hujr. ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون. ọlọ́run ni mo mọ̀ bẹ́ẹ̀ o mo mọ̀ pé mi rẹ̀ ti fẹ́ ọfẹ́ pin pẹ̀lú iṣẹ́ tó ń jẹ́ yìí àti gbólóhùn ọ̀rọ̀ táwọn èèyàn sọ sí ọ pé sọ́lọ́run ló sì ràn tí wàhálà fi wá pọ̀ tó yìí. fasabbih bihamdi rabbika. ọlọ́run ní ṣe sùúrù. sabbih bihamdi rabbika. ṣàfọ̀mọ́ ọlọ́run ọba rẹ. wa kum minas sajidin. ọlọ́run ní kum minas sajidin náà máa sì wá dáadáa máa yẹn náfìlà dáadáa. wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin. wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin. ọlọ́run ní wọn sì mí o yẹ kí ni ó dojọ́ kan gbogbo èyí tá a rí tọ́jẹ́lẹ̀ lẹ́yìn ọ̀fẹ́ ẹ̀yà tí ó di ńláńlá. àmín. ètò ọ̀pá bàbá wa ìmáàmù wa sí náà nù. èpè bó ṣe rí i ẹ fẹ́ kí nǹkan ó wù ń bẹ̀ kọ̀dẹ̀ sẹ́ni tó lè sọ pé kó wù lẹ́yìn ọlọ́run. ọba tó wá ti ṣe bẹ́ẹ̀ fáwọn kan lánàá tó yẹ fún bàbá alájà àgbà. ó ṣe bẹ́ẹ̀ fún bàbá alájà àgbà. ó ṣe bàbá Sheikh Adam. ó ṣe bẹ́ẹ̀ fún bàbá Sheikh Adam. ó ṣe bàbá alágbàjì. ó ṣe fún bàbá alágbàjì. bàbá alágbàjì bàbá alágbàjì dòmà. àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ ṣe bẹ́ẹ̀ fún tọ́yọ orí iṣẹ́ wọn. ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún bàbá bayan. alábọ̀ anímọ̀lẹ́. alábọ̀ anímọ̀lẹ́. gbogbo ń tẹ láníyàn láti ṣe síbí. gbogbo ń tẹ láníyàn láti ṣe sáyè yìí. ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run. ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run. yóò kó lálàá. yóò kó lálàá. ọlọ́run ó jẹ́ kó dòótọ́. ọlọ́run ó sọ ọ́ dòótọ́. gbogbo àwọn tọ́lọ́ ti ṣe bẹ́ẹ̀ fún. gbogbo àwọn tọ́lọ́ ti ṣe bẹ́ẹ̀ fún. kò ní parẹ́. kò ní parẹ́. yóò ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà. yóò ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà. ọlá tí bàbá wa ìmáàmù bá fi lé. ọlá tí bàbá wa ìmáàmù màlẹ́ bá fi lé. ọlá àwọn ẹni ọlọ́run. ọlá àwọn ẹni ọlọ́run. yóò wá já sọ̀pọ̀lọpọ̀ ọdún. yóò wá